tí mo wo fídíò yìí ẹ̀rín pa mí. Ìkan nínú àwọn àfáà wa ni o. Yorùbáwùyí ni wọ́n ń lérí mọ́ yìí o. Yorùbáwùyí ni àfáà yìí ń lérí mọ́ yìí. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àfáà yìí. Ẹ jẹ́ n gbé yín débẹ̀. Sí èmi o Jagaban lèmi lójú ayé lójú orun gan mò ń ṣòro ní bí agbọ́n tó bá wá ń wàkúwà máa pẹ́ máa yé màá ní ó tán sínú ayé àwọn aláwo rẹ̀ gùn nígbà ẹ̀ iṣẹ́ ṣe rẹ̀ máa sọnù pẹ̀lú ẹ̀ ẹ má bí ni pé mi dé wo èmi lóògùn ìkan táwọn ṣe yẹn ní mo ní èyí tí wọ́n tún ní tó jẹ́ kùndí ti Islam mo ní èmi tí mo dìídì lọ sí ìlú tápà tí mo lọ wá àṣírí mo bọ́ sí ìlú mọ́là mo gba àṣírí ni wọ́n bá sọ pé ẹ fẹ́ burú ó fẹ́ kú ni màá rún ẹ sáyé wà gbénú ayé bí ẹni tí ó sì wà títa ni wá o wọ́n ní ni mo ṣe fún ẹ o mi ò ráyè o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tiẹ̀ báyìí lọ ti ṣorí ibú látòrí social media tiẹ̀ náà sì ń bọ̀ mélòó la rẹ̀ mi ò nídìí àti morúkọ ẹ̀ mi ò nídìí àti morúkọ yẹ ẹ̀ mélòó la rẹ̀ màá fi ẹ́ dájọ́ síwájú Ọlọ́run màá dẹ́ tún gba ráǹkì síwájú Ọlọ́run tó gbé kèfèrí ní ẹ tẹ́lẹ̀ ẹ̀hún kúrò mẹ́ ọmọdé ni ẹ. Mi mọ̀ pé lè wá sórí social media máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nǹkan tìjú gbáà nìsà tẹ́bàárẹ̀ yìnbá yín sòtọ̀rọ̀ torí àwọn kan máa bẹ̀rù níwáyé torí pé ti ní kùndí lọ́wọ́ ṣùgbọ́n dàtọ́ náà dárú èmi ò kí bẹ̀rù èèyàn Ọlọ́run bá nìkan máa ń bẹ̀rù torí ojú ti ẹni tó lè para tó lè pẹ̀mí tọ́lọ́run bá fún ẹ ṣe déédé ṣùgbọ́n tí ojú sì tiẹ̀ tó bá pa ẹni yẹn tó lè jì pẹ̀lú agbára tó níyẹn tó bá tilẹ̀ ní agbára àti pààyàn ṣùgbọ́n tó ní agbára àti jí ó mì kó ní agbára nìyẹn ẹni tó ní agbára lẹni tó lè pààyàn tó dẹ̀ lè jí kí sẹ́ni tó lè pààyàn nìkan tó lè jí bí ayé ṣe jẹ́ nìyẹn. Adéọmọdé ní orúkọ mi ẹ bá mi share fídíò yẹn ẹ bá mi tag àfáà yìí kó dọ́dọ̀ wọn ìyanu àṣẹlẹ̀ ó dá.